Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. In production. Kálukú ló ń jẹran Mẹ́kà láti lọ. Láti lọ torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré o. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bàǹtìsì iṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tọ́lọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé o kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Láti lọ o. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Oore ńlá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Gbogbo alóye. Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Ajá mi súra kálukú ń jẹran Mẹ́kà láti lọ. Torí pòrè tó bẹ́ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bá ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé شهادة الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إلى السبيل. Mo ti délé Olúwa mi bóyá kọ́. Mo ti délé Olúwa mi bóyá kọ́. Mo dúpẹ́ fọ́ba tó mú mi rí Káàbà. Mo ti délé Olúwa mi bóyá kọ́. Ìṣọ̀lá máa délé Olúwa mi àmín. Máa délé Olúwa mi àmín. Torí pé wù mí kí n dàlájì. Máa délé Olúwa mi àmín. Má ṣe léèwọ̀ mi jẹ́ kí n dàlájà. Máa délé Olúwa mi àmín. Má yọ mí sílẹ̀ aláwòrán bí. Máa délé Olúwa mi àmín. Kálẹ̀ kábọ̀ náà la wí lé. Àlọ́ kábọ̀ náà la wí lé. Ó lọ́kọ̀ darí ó má fi ṣàdánwò. Àlọ́ kábọ̀ náà la wí lé. Jerison Production. Kálukú ló ń jẹran Mẹ́kà láti lọ. Kálukú ló ń jẹran Mẹ́kà láti lọ. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré o. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bàǹtìsì iṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tọ́lọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé o kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Láti lọ o. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Oore ńlá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣé gbogbo alóye. Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Ajá mi súra kálukú ń jẹran Mẹ́kà láti lọ.
níbẹ̀ òkèrè ṣé gbogbo ẹni tó rẹ Mẹ́kà lọ́rọ̀ yóò pé ká ṣiṣẹ́ nílùú Mọ́kà láṣẹ pé o ṣé báwọn kan rèlú Mọ́kà tó jẹ́ pé o wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀. Orí tó wà níbẹ̀ òkèrè rárá. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣé ládàá ní ká sọ ni o? Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Látọ̀dí sọ́nà ṣe wàásù níṣẹ́ wa. Káṣí ni lọ́nà kan láyàn mọ́ dàmú ayé. Nínú olórin wọn ní Àmọ̀kẹ́ lórí pípé. Ajá mi ń súra tèmi ní success Adéròmù. Àwùjọ ọlọ́gbọ́n ṣàlàwáyé ọgbọ́n ti dé. Ẹmu nǹkan jòkó gbọ́dọ̀ sọ̀nà tá a mú wa. Kéwù kan nílẹ̀ kọjá léwu bàtàsá. Ẹ̀sìn Ìsìlámù kò ṣe é fa ìmọ̀ kan ṣe. Lọ́lọ́run fi ní fàrè fún ní ẹ̀mọ́ mi náà. Kọ́bùlà ń tàbùkù ní síwájú kí ẹ tó sìn mí. Ẹnìyàn mọ́ lọ́hùn báwo ló ṣe máa sin lọ́hùn. Ọ̀rọ̀ ìlú Mẹ́kàdé tí láti kí ilé òdodo. Ṣòun là mú wá sétí ìgbọ́ gbogbo ayé. Ṣé gbogbo ẹni tó rẹ Mẹ́kà ló wáyé? Bá ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Torọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Wọ́n jẹ́rán Mẹ́kà Orí láti lọ. pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Orin tó bẹ níbẹ̀ ò Ṣé kéré. gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ní gbogbo wọn ló Wọ́n ti yẹ. ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Láyé ní màlànà ilé àmọ́ àlàntànà. Èmi ò mọ nǹkan kọjá ohun tó bá bí èmi lọ. Táyé bá rí mi lónìí mímọ́ lólóye. Ṣebí ṣọwọ́ ẹ̀ lára mi máa láyé rí. Òdùn ni wá nínú olórin ayé mọ́ o. Orí ọmọ èjì rẹ̀ nípa yìí la fẹ́ sọ. Ẹmu kéde ẹgbẹ́ tá a dá wa súnmọ́ra o. Bẹ́ẹ̀ ṣe wọn kéwu ẹ̀ má ṣàlàyé nǹkan mọ́ sí. Kálukú ń jẹran kọ́dà láyé ìdálájà o. Ṣùgbọ́n ká ṣiṣẹ́ nílùú Mẹ́kà kì í ṣe pé o. Ṣé báwọn kan rèlú Mọ́kà tó jẹ́ pé o. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Wọ́n jẹran Mọ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Orí tó wà níbẹ̀ ò kéré rárá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣóun lọ̀rọ̀ yé o. Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Kò láfiwé kò láfijọ́ ilé Ọlọ́run. Àìtó mọ̀kànga tó sì ń ṣẹrú dánmọ́. Ohun tó bá tọrọ nílùú Mẹ́kà ó ti dàṣẹ. Àníkẹ́ Adé Àràfà tún máa fáwọn mi. Sọ̀hún tó rújú tí ó yọpẹ́ ẹ̀dá pẹ̀lú òye wa. Ìyànà Ọlọ́run tó ṣe sí Mẹ́kà kàǹkà tán. Èèyàn ní débẹ̀ láti padà wá ó máa ń ní. Àyè ọ̀wọ̀ ni Alimakata ilé àpọ́nlé. Bí mi ṣe ń jà wọ́n kémi ó débẹ̀ ni wọ́n ń jà wọ́n. Àdúrà mi ni kájọ débẹ̀ kẹ́sì ó lè pé. Ṣùgbọ́n ìlú Mẹ́kà kì í ṣàyè àfojúdi. Má fa ìmọ̀ kan pẹ̀lú agídí ti gbéraga. Dààmú ara ẹ lọ sílùú Mẹ́kà ilé Ọlọ́run. Ohun tí ò bá yé ẹ lọ bèrè fún kó lè ẹ. Kó má dàbí ẹni rẹ Mẹ́kà tó jẹ́ wípé kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Àlẹ́ ilé ibùbí ká lè mú kíkọ́ ni mímọ́ o. Kíkọ́ ni mímọ́ yìí, mo yà gbogbo tó torí mọ̀ tọmọdé lọ. Bẹ́ẹ̀ni, láhàyàwó fídì ni lòjíṣẹ́ wí o. Lòjíṣẹ́ wí. Kò sí tìjú nínú ẹ̀sìn, má ṣe tìjú. Má ṣe sọ́hun tí ó yẹ o, àkìdàgbà mọ́ ṣáwó. Bẹ́ẹ̀ni, bí
everything láyé Kọ́sìmù ọmọ ẹlẹ́sìn nínú òkun tó yé mi sí tó sì dá mi lójú o ní báláìmọ̀ kan ò máa lè bẹ́gbẹ́ pé báláìmọ̀ kan wá tó ní mímọ̀ ló jẹ́ àwa ẹ̀mú kálámù pẹ̀lú tákàdá kẹ̀lé ohun kọ́ ọlá tí ń bẹ fún Mẹ́kà ọlá tí ń bẹ fún Mẹ́kà kò ṣe fẹ̀ẹ́nu wí tán wá sọ ti iye wá dákẹ́ ni bó ṣe yé ẹ mọ̀ ibi wọ́n ti bí Muhammadu aṣíwájú ayé pátá ọ̀pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó sì darí dé lálẹ́ ìmọ̀ yìí ohun pàtàkì bí Mẹ́kà ṣe tó lálẹ́ ìmọ̀ yìí ohun pàtàkì bí Mẹ́kà ṣe kókó tó wọ́n ní wọ́n ń lọ àwa gan débẹ̀ lọ́ọ́ fojú ló ń jẹ́ wọ́n ní wọ́n lọ àwa gan débẹ̀ àlọ́ fojú ló ń jẹ́ ẹ má fi sáko àjọ débẹ̀ ni ó lọ́mọ ìlú ká wọn ní àwa mọ́lù ní Mẹ́kà Ìbàdàn wọn ní àwa ṣe àkìsè mẹ́lẹ́bàdélù Mẹ́kà àkìsè mẹ́lẹ́bàdélù Mẹ́kà à ń lọ́jọ́ sí fọ́lọ́hún ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. wọ́n jẹran Torí pọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. rárá Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? ló wáyé o. Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣe é lọ lásán ni. orí gbé mi débẹ̀ torí màmọ́ yìí ti bá ń lọ gọ́ni kábàárì Muhammadu tàránṣẹ́ màṣá ṣàfà pẹ̀lú màrúwà mi láṣẹ pé kí lè kó mọ ṣé ìtànù ẹni ẹ̀tẹ́ orúkọ mi ó dá alájà Nana Aisha ìrẹ́pọ̀ ògì ayọ̀pọ̀ Akíntúndé òpó márùn-ún nínú ẹ̀sìn ṣáni Mẹ́kà ọ̀rọ̀ yọ̀pọ̀ ẹni lágbára náà ní kó lọ ṣùgbọ́n bó lágbára ó ṣe kókó kó lágbọ́yé bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà ìyẹn láṣẹ pé tàfi ní ládàá pẹ̀lú ládàá oore ńlá tó wọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ wípé kò ní ládàá ó ṣe é lọ́wọ́ wọn ní. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Torí pọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣe é lọ lásán ni. ó yẹ kákíkà sí yín kúkú iṣẹ́ bàbá ńlá Ànábì Ibrahima àdúrà tó ṣe lórí Mẹ́kà lọ́lọ́run múṣẹ́ ló fi jẹ́ orígun rìn àgbáláyé lọ tí wàá ń jọ́sìn nílùú Mẹ́kà lọ́dọọdún ọkàn mi lóminú fáláìmọ̀ kan já ilé tó lọ sanwó Mẹ́kà wọ́n bí ní ìbílẹ̀ kúrídà Suratul Fatiha àkàlà tó ké kúríkè mọ́tà tí ènìyàn lómi ọmọ tó ń pè báwọn ṣẹ́ni tí ó mọ̀ yẹn ló ṣiṣẹ́ Mẹ́kà láṣẹ pé ọ̀nà mélòó nígbà ṣe adéyàn sọ fáyé mẹ́ta máa ní ìgbà ṣe adé gbàgbọ́ yé alẹ́ ìfúradì lákòókò rẹ̀ òde ni àtàmọ́tòrò pẹ̀lú ìkíra lóde mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn ẹ máa bá wa lọ kẹ́sì ni ó lè pè ní sábàbí àdúgbò nù wá. Kálukú jẹran Mẹ́kà láti lọ. jẹ̀rọ Mẹ́kà Torí láti pọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. kéré rárá o Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? ló wáyé Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣe é lọ lásán ni. bá ṣe ṣe àjìyà ní fraud kẹwàá gbọ́ o lẹ́yìn tá a ti wá ṣe wàrà ní sára tán ká forúkọ Ọlọ́run bẹ̀rẹ̀ bismillah kádàníyàn ká ní lábàkà hájà mọ́ṣáláṣí ló kàn ká mẹ́sẹ̀ ọ̀tún wọlé pẹ̀lú àníyàn ní gbólóhùn kan wípé o aláwọ̀ igi fìrìlì zunubi wàfúdàlì àbúwá bàrà mọ́tíkà kálá alájì má gbàgbé àti wíbẹ̀ káwá bẹ̀rẹ̀ táwa fúlà tó kókó ládojúkọ ajára lẹ́síwájú ṣe báyé àṣẹ ló jẹ́ o ká fọwọ́ kan tàbí ká nà ká sí lọ́kọ̀ọ̀kan o pẹ̀lú gbólóhùn Allahu Akbar àti rọ́kìrì káàkà abalẹ̀ mẹ́rin ìgbà mẹ́ta táwa fún wa lákọ̀ọ́kọ́ o pẹ̀lú ìyára lá
sábàtà wákìnà sábànà rí kọ́lọ́ngbà kó má ṣe wà lálàájì tí ó wọ̀ náà. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré rárá o. ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà lọ́rọ̀ yóò. Bàtà ṣiṣẹ́ nínú Mẹ́kà láṣẹ pé. Tòrọ́ pọ̀ ló lọ sínú Mẹ́kà tó jẹ́ wípé. ìlànà wọn ṣeré lọ lásán ni. wá ṣàdúrà lọ́kọ̀ọ̀kan bíi tó dé yẹn wá náwó tún sájàrà lé aṣíwájú pẹ̀lú gbólóhùn Allahu Akbar Sàfà Márùwà lọ́pọ̀ ṣùgbọ́n iṣẹ́ ńlá ni a ó gùnkè Sàfà a ò máa ò Márùwà nílẹ̀ a ó bẹ̀rẹ̀ sí í pọ̀ Ọlọ́hun kíkan Bismillahirrahmanirrahim Inna Safa wa Marwata min shahrillahi famahajal baita awi kamara fala junaha alayhi ayato wafa bihima wa man tatawwaha khaira fa inna allaha shakiru alima. Lẹ́yìn ìgbà yẹn o àwọn yọra kànáfìlà méjì ni mà ọmọ Ibrahim akọ́lọ́ ń bá wa kẹ́ rákà kọ̀pọ̀ fásíyà kan pẹ̀lú síràtù káfíùnà rákà èkejì tá a tún máa mú fásíyà kan pẹ̀lú síràtù Ikhlas omi sẹ́mùsẹ́mù táwọn lọ́ọ́ mú lẹ́yìn ìgbà yẹn iṣẹ́ hajj ifrad là ń ròyìn yìí ẹni rèé Mẹ́kà tó ṣiṣẹ́ ifrad yìí ó máa gbàgbé òun ò ní báṣọ ara mi látọjọ́ àkọ́kọ́ títí tá fi dé ọjọ́ ọdún tó fi lọ́ọ́ sẹ̀kọ́ pẹ̀lú orí rẹ̀ tó máa fa kọ́lọ́hún kó gbà ní ìbádà fún gbogbo wa. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Tòrọ́ pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. bá ṣe ń ṣe Haji Ifrad kò yàtọ̀ rárá sígbà ṣe Haji Ikran ọjà wípé ẹni ṣe Haji Ifrad kò lẹ́tọ̀ọ́ láti pẹran ẹni ṣe Haji Ikran nìkan ni yóò pẹran ẹlẹ́kẹta tá a máa tùrù bó ló ṣe jẹ́ ṣé bóun ní kádà níyàn umura nínú oṣù Haji pẹ̀lú àníyàn tó yàtọ̀ làbáyíká umura làníyàn tó máa dà yóò rọ kiri ká ilé Olúwa bẹ̀yìn tẹ̀láì yóò sàṣàfà o pẹ̀lú mọ́rọ́wá ìyẹn la ṣe pé yóò fa orí yanná fìlà ọ̀ràn yan ló jẹ́ nímọ̀ ká mọ̀ Ibrahim yóò tọrọ níbẹ̀ o nímọ̀ ká mọ̀ Ibrahim bàbá ńlá wa lẹ́yìn tó fagun tán yóò bọ́ sọ ara mi sílẹ̀ yóò mọ̀ wá retí ọjọ́ kẹjọ oṣù Sùlẹ̀ ìjà tá a fi wọ́sọ̀ pẹ̀lú àníyàn tí ó sì pẹ̀ràn lọ́jọ́dún gangan ṣùgbọ́n yọ̀ǹda bẹ́bí ò ságbára á tún fún dí ìrọ̀lẹ́jọ́ kẹtọ́dún láti pẹ̀ràn ẹni tí ó lágbára àti rẹ̀ràn pa tí yóò sì pẹ̀ràn yóò gbàwẹ̀ mẹ́wàá tí yóò ní dí tí ò ní lé sí mẹ́ta nílùú Mẹ́kà méje tó bá délé ṣé ń bá wa lọ yọmọ dùkà pẹ̀lú àgbọ́yé. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò oore tó kéré. bẹ́ẹ̀ níbẹ̀ kò Ṣé kéré gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣọlá Bíntín. Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Tòrọ́ pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. ọ̀rọ̀ yan iṣẹ́ ájì méje mà ní àníyàn lákọ́kọ́ láti gbé ìkọ́kù wa ìdúró lókè àràfà títí tóun wá fi wọ̀ bá ní sísun ní Mùsítẹ́lífà lẹ́lẹ́kẹta ṣe ń bá wa lọ sísun ní Mínà ìyẹn ní òru ọdún sísun àwọn òkò ìyẹn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta gígẹ orí wa pẹ̀lú tàwáàfù ìdágbére táwọn Lárúbáwá ń pè ní tàwáàfù lè wá dáyì gbogbo ọ̀rọ̀ yọ̀yìn ẹni bá fi kọ́lẹ̀ tí ó ṣe kí ó pẹ̀ràn ìtàn fi ṣe sàrà kó tó wálé
ṣe kókó lẹ́yìn ìwà ìgbà tá a bá lọ múná tí a dé. àkíyèsí fóbìnrin torí kan oṣù lásìkò iṣẹ́ ṣẹ̀ríà ò fàyè gbà kówó kiri ká ilé ọlọ́run títí tẹ́jẹ̀ àfidá ìyẹn lára onítọ̀hún ó dìgbà tó bá kúrò nínú ẹ̀gbin kó tó lẹ́tọ̀ọ́ sí àti táwa fún padà ní ilé ọlọ́run. àyọ̀dá fóbìnrin tó fẹ́ ta àfù tó múra ilé tó wá rí nǹkan oṣù iṣẹ́ àṣepé la ó kọ fún un. ẹ̀sìn ìsìlámù kò ṣe é fa ìmọ̀ kò ṣe rárá o. kálukú jẹran mẹ́ka láti lọ torí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré ṣé gbogbo ẹni tó lọ mẹ́ka ló wáyé wọ́n ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. kí là ń wí bàdé mẹ́ẹ̀dínà kí là ó sọ ní kábàárì mú wọn mọ adéwálé pàfẹ́ sálámù sí mú wọn mọ ẹni aránṣẹ́ bábú sálámù làwọn gbà wọlé ti tẹríba agbésẹ̀ òtún wọlé pẹ̀lú gbólóhùn àdúrà wípé. Allahumma igfir li zunubi waftali abwaba rahmatika. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh. Assalamu alayka ya nabiyallahi. Assalamu alayka ya ayrallahi min alikin. Ya sayyidil mursalin wa imamul muttaqin. Ashhadu annaka qad balagta risala wa hadaita al-amana wa nansahata al-humma wa jaharta fillahi amin. èyí làwọn sọ ní kábàárì òjíṣẹ́ ńlá ká sì má gbàgbé tọrọ fáwọn sáábé tọ̀sùn tí ànábì pẹ̀lú àwọn yòókù pátá tí wọ́n jagun fún sílámù kan tó kú kọ́lọ́hún kẹ́wọ̀n Allahumma àmín. kálukú jẹran mẹ́ka láti lọ torí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré ṣé gbogbo ẹni tó lọ mẹ́ka ló wáyé wọ́n ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. nínú nǹkan èèwọ̀ táwọn ò gbọ́dọ̀ ṣe ń mọ́ká ẹ jẹ́ ká sọ díẹ̀ ká fi ṣe ìtọ́sọ́nà o tábà ti wọ aṣọ ara mi aṣọ mímọ́ ìkànnà ọwọ́ pẹ̀lú tẹsẹ̀ ká má gé o lọ́fíńdà pẹ̀lú tùràrí ká má fin ká sọ yìgì fúnra ẹni tàbí fún ẹlòmíràn dídìmọ̀ra ẹni láàrin ọkùnrin sóbìnrin o èyí tó lè jà sí ìbálòpọ̀ ká sá fún akíndẹ̀gbẹ́ nílùú mọ́ká ìwọ ni o. Mashallah àṣẹ ọlọ́run tá a bá tẹ̀lé iṣẹ́ pé o kọ́lọ́run ọba kó má dùn wá ní ládàá. kálukú jẹran mẹ́ka láti lọ láti lọ torí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré kò má kéré rárá o. ṣé gbogbo ẹni tó lọ mẹ́ka ló wáyé wọ́n ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé láṣẹ pé o rọ́pọ̀ ló lọ sílùú láṣẹ pé mẹ́ka o tó jẹ́ pé tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. bàfẹ́ lọ mẹ́ka ó dáa ká pèsè lọ́wọ́ ni wá tàṣàwádù pèsè jíjẹ pẹ̀lú mímu má délùú mẹ́ka ká ọ bọ̀nú pé bí ń pa ẹ́ ṣẹ́ni ebi ń pa ọ̀nà dà tí ó fi wá ríṣẹ́ ṣe ọ̀pọ̀ lálàáfíà tó bẹ́ẹ̀ gẹ̀ kó tó lọ mẹ́ka ògùn tó ń lò tó fi ṣe ìwòsàn wa mú dání bàbá ṣe ń pèsè jíjẹ mímu ká má gbàgbé ọba ìpèsè ṣe bóun níbẹ̀rù ọlọ́run ẹlòmíre mẹ́ka ó sì ń jalè ṣe rojú ayé gbogbo jàlámíà tó lóun ra ojú ikó ni támùkan mọ́kan nínú ìsìlámù kò bójú mu ọlọ́bọ́sẹ̀ ẹ̀sẹ̀ ni má tún wọṣẹ́ ẹ̀sẹ̀ wá lé mọ́ tákùnlá tákùnlá bẹ̀rù ọlọ́run ọlọ́run rí ẹ o. kálukú jẹran mẹ́ka láti lọ torí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré ṣé gbogbo ẹni tó lọ mẹ́ka ló wáyé wọ́n ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. àníyàtú
àṣebàjẹ́ ló ń bá kì í ṣe rojú ayé. Bí tẹ́nìkan àṣebàjẹ́ ló ń bá kì í ṣe rojú ayé. Má sọ̀sọ̀ kú sọ̀rọ̀ tí ó dáa. Má sọ̀sọ̀ kú sọ̀rọ̀ tí ó dáa. Tí òwe ti gbọ́ ọ̀rọ̀ burúkú tó máa mú ládàá. Ẹni parẹ́ ṣẹ́nu rẹ lọ́wọ́ fi kọ́kọ́rọ́ mú. Ọ̀rẹ́ má ṣe rà rẹ̀ àti dọ̀hún ká má yọgò. Ká má yọ bẹ́ẹ̀ owó lòdì rẹ̀ bá ti jà. Ní ìlú alápọ̀nlé akíbàjà ilé délù Mẹ́kà o. Kásìgbà ládà ọ̀pọ̀ òyọ̀gò bẹ́ẹ̀ kò sì yọ bẹ́ẹ̀ o. Èbú wa ń kọ́ gbogbo lárúbáwá tó bá rí lọ́hùn ló máa ń mú bú. Èyí màmá kọ́ ló bá lọ Mẹ́kà. Kòjó orí yóò pé o má fa ìmọ̀ kọ́pínlẹ̀ ń abámọ̀ sínú ayé rẹ̀. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Wọ́n ń jẹran Mẹ́kà o. Torí kórè tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Kò kéré o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ìṣọ̀lá Bíntì. Wọ́n ti ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Tó jẹ́ wípé. Àwọn onílàdà wọn ṣeré lọ lásán ni. Àbíkẹ́ balẹ̀ ilé tó fàyà sílẹ̀ àtọmọ láì fún wọn ní jíjẹ pẹ̀lú mímu torí Mẹ́kà kò lọ́pọ̀lọ́ ní bí ẹni dààmú ara ẹ̀ lọ ni lọ́mọ wípé jojoojúmọ́ tẹ̀bí ẹ̀ bá jí tẹ̀bí ń pa wọ́n ẹ̀gùn ní fún ẹ tàbí ṣùgbọ́n kọ́ ká tọ́jú ilé ká tó rè Mẹ́kà oore ńlá ni báwa ṣọ́ bàbàdé àdúrà yẹn ó tó torí ọkọ mi yóò dé láyọ̀ wọ́n fi dùnnú ṣáàdúrà fún ẹ ìwọ̀gbọ́n alára ọkùnrin àgbàlẹ̀ ṣiṣẹ́ àṣẹ pé wá sí ní ládàá pẹ̀lú lọ́dọ̀ ṣé ó tó bá lọ. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Torí kórè tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Wọ́n ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Àbíkẹ́ bẹ́ẹ̀ ṣe lọ tá a ṣe yín ló dàbọ̀ o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. ẹ ọlọ́run àgbàbá dà o jí àdìtẹ́ lọ ṣe. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. eléyìí oníjà lọ́mọ o àlọ́ ńlọ tún lọ ní. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. ọ̀rẹ́ dé ẹ̀mí pin kò ní jẹ́ tiyín láyé o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. abẹ́yìn kan dé ká ṣe wá kú ilé o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Bẹ́ṣẹ̀ lọ́rọ̀ dàgí kó dàbọ̀. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Bẹ́ṣẹ̀ lọ́rọ̀ dàgí wá kó dàbọ̀. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Mo ní gbogbo yín wálé kẹ́yìn kan má ṣe bá ti wá. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Àràbà onífàyín, mi náà ní mi yìí Zamzam nípa yín lórí o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Àràbà ńlá ló bọ̀ lálẹ́ mú ọmọ tó. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Bẹ́ẹ̀ ṣe ń lọ tá a ṣe yín ló dàbọ̀ o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Ẹ ò ní rárí fẹsẹ̀ sí i kọ́lọ́hún má dààmú. Àmì ọlọ́run. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Àlàáfíà ṣàlọ́bà iṣẹ́ kì í pé bó bá rẹ ní. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Kọ́lọ́ fún yín lálàáfíà òkèlè ṣiṣẹ́ àṣepé. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Bẹ́ẹ̀ ṣe ń lọ tá a ṣe yín ló dàbọ̀ o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kú ilé. Láti máa burúkú ní kọ́lọ́ ń bá wa ṣe. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Tẹ́bí tààrà tẹ́ fi sílẹ̀ kọ́ máa dòkú kẹ́ tó dé. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. Ó má gbẹ̀yìn gan wá bá wa òyìn dìgbàdìgbà ẹ̀ ṣá mi. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ kí wá kó dàbọ̀ o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. bí ẹ ṣe ń lọ tẹ́ kí wá kó dàbọ̀ o. Bẹ́yìn kan dé ẹ ṣe wá kún ilé o. àníyàn tẹ́ bá dá òní ó fọ yín lọ́pọ̀ mọ́ o. Bẹ́yìn kan dé kẹ́ ṣe wá kún ilé. ó dá mi lójú iṣẹ́
bá ṣe o ni ó fọ yín lẹ́sìn mọ́ oyè. lẹ́yìn tó dé kẹ́ ṣe wọ́n kú ilé. tẹ́ bá wá darí dé o kẹ́ fún wa níròyìn o. lẹ́yìn tó dé kẹ́ ṣe wọ́n kú ilé. aláwòrán bí ó jẹ́ káwa náà ó lè lọ. lẹ́yìn tó dé kẹ́ ṣe wọ́n kú ilé. jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe ohun táwọn ń béèrè. jẹ́ kó ṣe àdúrà tá ń gbà kí n dá lọ́jà tuntun. ayé wa bá mi yọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ sàlájà. ìwọ náà ṣàmì ayé wa bá ẹ̀ lò. jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe ohun táwọn ń béèrè. ajá mi sùúrà mo tún fẹ́ lọ mo tún fẹ́ lọ mo tún fẹ́ lọ mo tún fẹ́ lọ lórí kí n sùn ní. mo tún fẹ́ lọ bàbá yìí nìyẹn mo tún fẹ́ lọ tó bá tún pè mí mo tún fẹ́ lọ ọlọ́run mi máa jẹ́ mo tún fẹ́ lọ kó wá ṣe lè wọ ẹ́ mo tún fẹ́ lọ àmàlà lọ́dọọdún mo tún fẹ́ lọ wàhálà lọ́gọ̀ mo tún fẹ́ lọ níjọ́ níjọ́ lọ́lọ́. mo tún fẹ́ lọ. èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ oníyọ̀ ẹ̀bẹ̀ àwùjọ lọ oníyọ̀ ẹ̀bẹ̀ àwùjọ lọ ká lọ ṣe ìjọsìn àwùjọ lọ kájọ mọ tuntun ká gbọ́ kúrò ní inú ẹ̀ṣẹ̀ àwùjọ lọ àwùjọ lọ. àwùjọ lọ àwùjọ lọ. èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ tẹ̀bí tara mi. èmi àlọ tẹ̀bí tara mi. èmi àlọ kíkan ní káàbà èmi àlọ ìsàsàfà márùwá èmi àlọ ilẹ̀ kò má ṣe tọ́ ni. èmi àlọ àmì ọlọ́run èmi àlọ àníyàn ọlọ́run. èmi àlọ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ tẹ̀bí tara mi. èmi àlọ èyí tẹ̀bí tara mi. èmi àlọ èmi àlọ èmi àlọ́ àtọ́lọ́lùfẹ́ mi. àwùjọ lọ kíndé làlájì o àwùjọ lọ kí wọ́n kọ́dà alájà o àwùjọ lọ kíndádé ànábì o àlọ́dé sóríire. àwùjọ lọ. Jerison Production. Jerison Production. mẹ́ka wù mí lọ ó máa wẹ́lẹ́dà mi o ìròyìn tá ń gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ò dákun pè mí ya Allah kí n fojú mi rí lè rẹ̀. ẹ̀ka wù mí lọ ó máa wẹ́lẹ́ dà ó wù mí lọ lọ́hùn. àwọn kan kò dàbí ká fojú Kò dàbí ká fojú rí o. kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ ọlọ́run pè mí yálà kí fojú mi rí lẹ̀ rẹ̀. Emeka wù mí lọ, ó máa wọlé dà mí. Ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọ̀nà tó bá pè mí o, mi ò ní kọ́ pé ẹ̀ o. Dákun pè mí àlá kí fojú mi rí lẹ̀. Mẹ́ka wù mí lọ ó máa wẹ́lẹ́ dà mí ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ó dákun pè mí yálà kí fojú mi rí lẹ̀ rẹ̀. ajá mi sùúrà mẹ́ka wù mí lọ ó máa wẹ́lẹ́ dà mí. mẹ́ka wù mí lọ ó máa wẹ́lẹ́ dà mí. ìròyìn tá ń gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o. Allah tó bá tún pè mí o mi ò máa ní kọ́ pé ẹ̀ dákun pè mí Allah kí n fojú mi rí lẹ̀. Mẹ́ka wù mí lọ ó máa wẹ́lẹ́ dà mí ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ó dákun pè mí yálà kí fojú mi rí lẹ̀ rẹ̀. Àníkẹ́ Mẹ́ka wù mí lọ, ó máa wẹlé dà mí. Mẹ́ka wù mí lọ, ó máa wẹlé dà mí. Ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o, mi ò máa ní kọ́ pé ẹ ò dákun pè mí ya Allah. Dákun pè mí ya Allah kí fojú mi rí ilé ẹ̀.
kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀hún rẹ̀ o dákun pè mí àwa kí fojú mi rí rẹ̀ o. Mẹ́ka wù mí lọ ẹlẹ́dàá mi ìròyìn táwọn gbọ́ ṣàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò yẹ lórí ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀hún rẹ̀ dákun pè mí àwa kí fojú mi rí rẹ̀. ẹgbẹ́ mi ń lọ ìṣọ̀lá ẹgbẹ́ mi ń lọ ènìyàn tó bí ń débẹ̀ o dákun má ṣe léwọ̀ mi ọbọ̀ ọlọ́run mi o má jẹ́ fara sínú kú mo fẹ́ kẹ́sì mi ò pé káàlì kàmá ní mi ò ní gánígò rárá mi ò lówó ọ̀kadà ká tó ní bàálù ṣùgbọ́n ṣá oyè wọn ọlọ́run bí ṣe dá láyé láyé alájí bíntín oyè wọn ọlọ́run bí ṣe dá láyé láyé sábàkẹ́ ní ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò má ní kọ̀pẹ́ ẹ̀ ò dákun pè mí ara kí fojú mi rí lè rẹ̀. Mẹ́ka wù mí lọ máa wẹ lẹ́dàá mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ ẹ̀ ò dákun pè mí ara kí fojú mi rí lè rẹ̀. mo lówó oore mẹ́ka ẹni ọlọ́run bá pè ní ara ẹni tí orí jẹ́ tọ́lọ́run pè lọ́bẹ̀ ọ̀pọ̀ lówó ni lọ́lọ́dọọdún tó ń wò débẹ̀ ọ̀rọ̀ àìkákúnkọ́ tábà fojú di rárá a ò pé wọ́n kọ́ wa ní ọlọ́run má tóbi gan yàrá bí dákun wá pè mí o mo retí pípé rẹ̀ o kẹ́sì mi ò lè pé kíjà lọ́jọ́ láyé mi. Mẹ́ka wù mí lọ máa wẹ lẹ́dàá mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ dákun pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. àkíyèsí pàtàkì tó yẹ ká sì mójútó àmọ́ kí adé mi ìṣúra kọrin o. àkíyèsí pàtàkì tó yẹ ká sì mójútó akédarí mẹ́ka káwùwà tí ó gbọ́kàn tán má fẹ́yìn mẹ́ka rẹ̀ má ṣe bí àníyàn sí ohun ìtìjú ní kábàlà jèmí àṣẹwó alájà òkun yín kù kẹ́ máa lọ kílọ̀ọ̀kì ìpèsè tánilẹ̀ lọ jẹ́ kí ṣe tí Ibrahim ọ̀bẹ darí mẹ́ka kẹlẹ́ ọmọ pẹ́ ti dánmọ́ àti rúbí. Mẹ́ka wù mí lọ máa wẹ lẹ́dàá mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ dákun pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. ṣebí òpó márùn-ún la ní nínú ìsìlámù tó dájú kò lè kan kò dín kan ìjẹ́rìí sálà kọ̀kọ̀ pé ọlọ́run ò pé méjì ẹyọ kan ṣàlọ́ ọba ńlá ká sì jẹ́rìí wípé Muhammad ṣàlọ́ òjíṣẹ́ wà ìkọ́mù sọ láti a sì máa gbẹ̀rùn dúró táyọ̀ sàká ló kẹta ìyẹn la fi fọ̀wọ́ mọ́ ọ̀sọ́mu Ramadan àwẹ̀ lóṣù kẹrin àjílé ọlọ́run lẹ́lẹ́karùn-ún kò wá má ní sàtọ́ àìlẹ́yìn ìṣẹ̀bìlà ṣùgbọ́n ní balagbára nìyẹn wà fún láti lọ. ọlọ́run fagbára ràn mí o ọlọ́run fagbára ràn mí kí n dá lọ́jà láyé mi. Mẹ́ka wù mí lọ máa wẹ lẹ́dàá mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ dákun pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. mo ti jẹ̀rán àti lọ látìgbà tí mo ti gbọ́njú máṣọ́dọ̀ mo jẹ̀rán àti lọ látìgbà tí mo ti gbọ́njú tí kì bá ṣe wípé mo lẹ́ni tó bá lágbára tó lówó àti lọ ló ṣe ní dandan fún ṣé mo bá ti yáwó kí n lọ mọ́ka torí pé oní kò ní ládàá fẹ́ni tó yáwó àti lọ ọ̀nà ìrọ̀rùn ni kò fi bá mi ṣe dákun pè mí yálà mi ò ní kọ̀hún rẹ̀ o dákun pè mí yálà kí fojú mi rí rẹ̀ o. Mẹ́ka wù mí lọ máa wẹ lẹ́dàá mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò má yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ dákun pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. ọlá tí ń bẹ fún mẹ́ka ọ̀pọ̀ kọjá kíkà tán ọlá tí ń bẹ fún mẹ́ka ọ̀pọ̀ kọjá kíkà tán lọ́pọ̀ fi sojú kòkòrò àti débẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn ànábì Muhammadu ẹ̀yìn òǹgbọ̀n oníṣẹ́ ńlá ẹni
ẹnìkan lọ́ba lọ́jọ́ kan o ẹnìkan lọ́ba lọ́jọ́ kan ó ní rẹ̀ Muhammadu kí lóhun tó fi lọ́lá jù ní Ìsìlámù wá wí Muhammad ní ìmọ̀nù ní ìláyìlá kọ̀ọ̀kọ̀ ìnígbàgbọ́ sọlọ́hun àṣẹ̀dáyé pẹ̀lú ọ̀hún Jihad fi sabilillah wa ajmabu kájagun sọ́nà Ọlọ́hun ká sì lọ ṣe àjì tó mọ́ Àyíṣà béèrè lọ́wọ́ Muhammad òjíṣẹ́ ńlá pé oníṣẹ́ pẹ̀lú obìnrin ló tọ́ ká sì jọ jagun Muhammadu fún lésì ó ní rárá kò rí bẹ́ẹ̀ ìjagun ṣẹ̀sìn obìnrin ní kí wọ́n lọ Mẹ́kà kan ṣe hajj ìjagun ṣẹ̀sìn obìnrin ní kí wọ́n ṣe hajj ọlá tí ń bẹ fún ìlú Mẹ́kà ọlá tí ń bẹ fún ìlú Mẹ́kà ó sọ kí n fi sakọ. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi Ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ ó dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. obìnrin tó pọ̀nù ẹ̀gbin lọ sí Mẹ́kà kó lọ mọ́ wípé òun ṣeré lọ ní kò má lè jàtẹ̀wọ̀ gbọ̀n alẹ́ alálò báyìí nù wàlẹ̀ àrọ̀mù báyìí nù kò sẹ́ni tí òun mọ tó tọ́ àti sòdodo ló jájú ká lè rán ni lọ Mẹ́kà ọ̀nà tí ó tọ́ súnà ní tí n bá gbọ́ ẹ lọ nígbàgbọ́ wá dá lájà láyé ẹ ṣé yìí ló wá fi mú ẹ ṣeun tọ́lọ́ lòdì sí má jẹ́ lọ Mẹ́kà àmú kí tó dá lájà láyé. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi Ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. mo dúpẹ́ mi sóra pé mo dàlájà láyé mo ṣiṣẹ́ mi láṣẹ pé pẹ̀lá láfíà ara mo sásà fámárùwà mo kiri kálé Olúwa Ọlọ́run fàyè rẹ̀ gbà mí ó kí n tún lè bá wọn lọ sí torí pé kì í pọ̀ jù bùkátà mi ò rí bí yàtọ̀ sábàkà yẹn lẹ́yìn kò máa yẹ orí mi Ọlọ́run tó bá pè mí ìláyé tó bá tún pè mí mi ò máa ní kọ́ pé dákun pè mí yànlá kí n fojú mi rí lẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi Ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. Mátínú àpèrú iṣẹ́ tí wọ́n ṣe òkèèrè ọ̀pọ̀ làdáni ló ti lọ síbi àjọyọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ orúkọ rẹ̀ ò yí padà kódà lájì lágbájá bàbá mú owó wa rán làdáni òre ni ipò làdáni òkèèrè kódà lọ́dọ̀ lọ́hùn gan gbogbo àwọn tí yà á kà yìí ó lóore ju kámẹ́nì kan tí ó mọ tó fẹ́ lọ ṣe tí ó mọ tó fẹ́ lọ ṣe ò tó kàn mọ́lú lọ lásán. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi Ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. Ọlọ́run ṣe mí lẹ́ni tó ń lọ Mẹ́kà lù mímọ́ ṣe mí lẹ́yìn ọkọ tí yóò máa rán ẹ lọ kàmí máa wọ ẹni tó rìn àánú rẹ o yọmí kúrò lára àwọn oníkárí mi Mẹ́kà mi máa wọ tọrẹ Mẹ́kà wọ̀nà pé mi lọ́nà àánú ìrọ̀jú àánú rẹ. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi Ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. Jabali tóró ga pẹ̀lú jabali nù wọ́lá gíga tí wọ́n ga Ọlọ́run wá gbẹ̀mí ga. Jabali tóró ga pẹ̀lú jabali nù wọ́lá gíga tí wọ́n ga Ọlọ́run wá gbé wa ga. Jabali tóró ga pẹ̀lú jabali nùrù wọ́lá gíga tí wọ́n ga Ọlọ́run wá gbé mi ga. Jabali tóró ga pẹ̀lú jabali nùrù wọ́lá gíga tí wọ́n ga Ọlọ́run wá gbé wa ga. Jabali tóró ga pẹ̀lú jabali nùrù wọ́lá gíga tí wọ́n ga Ọlọ́run wá gbé mi ga. Jabali tóró ga pẹ̀lú jabali
ayé ń fẹ́ kánjọ wa o ènìyàn tó bá dà fún làwọn ayé ń fẹ́ gbọ́ ti yẹ o jàbálí tóró ga o jàbálí tóró ga jàbálí tóró ga pẹ̀lú jàbálí inú o wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbẹ̀yìn gbọ́. jàbálí tóró ga pẹ̀lú jàbálí inú wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. wọ́n lá òkè ara fún wọn fọwọ́ sókè tàbí mojọ́ sí rí fọkàn wa mọ́ ọlọ́run wọ́n jẹ́ kojú tì mí lójú aláròkùn kí wọ́n má ṣe ká tán ẹ̀wà kí yẹ̀yẹ̀ rẹ̀ wọ́n láyé lé ọlọ́run bẹ́ẹ̀ sì ni àti kì í. jàbálí tóró ga pẹ̀lú jàbálí inú wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. ọlọ́run aláyé rẹ̀ tí mo ti fojú gbọ́ ní. wàláyé rẹ̀ tí mo ti fojú gbọ́ ní. oore tí ó bọ̀ sẹ́mi láyà jẹ́ ó ṣẹlẹ̀ láyé mi. ọlọ́run máa jẹ́ ń jábọ́ káyé má ṣe ká tán mi. gbogbo bí mo ti ní ìdè máa jẹ́ ń padà wá tẹ́. àlékún àgbéga tó ọ̀tá onílé tó mọ́. ọlọ́run kó bá mi ṣe Allah kó bá mi ṣe ó má jẹ́ ń kú kí n tó kú. jàbálí tóró ga pẹ̀lú jàbálí inú wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. ọlọ́run á gbé mi ga o ọlọ́run gbà mí lẹ́rú torí mo gbà ẹ́ lọ́ba ìwọ lolówó orí mi àná àbùdùkà o fàmí ẹ̀hàn láyé mi dákun jẹ́wọ́ agbára rẹ̀ má jẹ́ kú sẹ́nu iṣẹ́ jẹ́ kí iṣẹ́ mi ó gbé mi o kí bá wọn lórí pa láyé o yé lálùyọ. jàbálí tóró ga pẹ̀lú jàbálí inú wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. àbíkẹ́ ọkùnrin lẹ́mẹ̀ka o obìnrin lẹ́mẹ̀ka o ìsìnjọba náà bá lọ kẹ́sì wọn tún lè pèsè gbogbo ohun tó ṣe níta o gẹ́gẹ́ bí àdúrà o wọn ló mú wọn lé àṣẹ wọn dànù wọn láyà o wọn lọ sàfà máa ń wá dẹ́kun má fọwọ́ sẹ́yìn o. jàbálí tóró ga pẹ̀lú jàbálí inú wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. Báríkà ẹkún àbọ̀ Báríkà ẹkún àbọ̀. ọlọ́jà lọ́jà ẹkún àbọ̀ Báríkà ẹkún àbọ̀. èrò lé olúwa ẹ̀ka àbọ̀ Báríkà ẹkún àbọ̀. kẹ́mi yàn ló là ń tọrọ. Báríkà ẹkún àbọ̀. ọlọ́run kò gbà ní Ìbàdàn. Báríkà ẹkún àbọ̀. Báríkà ẹkún àbọ̀. Báríkà ẹkún àbọ̀. Adúpẹ́pẹ́ ẹdín láyọ̀ o. Báríkà ẹkún àbọ̀. Àlékún owó àlàáfíà o. Báríkà ẹkún àbọ̀. Àwọn ọ̀rẹ́ ní tẹ̀lẹ́tẹ̀lẹ́. Báríkà ẹkún àbọ̀. Báríkà ẹkún àbọ̀. Báríkà ẹkún àbọ̀. báríkà ẹ̀kú àbọ̀